kíwa mo kí wá o gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ tí ń gbọ́ mi tí ẹ tí ń wò mí. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára kó owó èkókòkò ó ní mò ń jẹ́. Mo kí gbogbo wa sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa sídìí bàbá. A kú bó ṣe ń lọ tí à ń lè bá. Ẹ̀yin èèyàn mi, lórí ọ̀rọ̀ situation tó ṣẹlẹ̀ ní ìlú Kwara, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ń jáde ní ibi ọ̀rọ̀ yìí o. Òun ni mo ní pé kí n wá fi tó yín létí kí ẹ tún gbọ́ àwọn nǹkan tó tún jáde lórí situation tó ṣẹlẹ̀ ní Kwara, ìyẹn attack àwọn èèyàn wa. Kódà wọ́n tún gbé lára àwọn bàbá wa ní inú Yoruba Nation. Wọ́n jí wọn gbé lẹ́nu àná sí èní. So gbogbo kíní ó ti gba gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ wá wo àti ọdún tí a ti pariwo wípé plan àwọn ará bíi nìyẹn. Wọ́n bò tí à ń ta everybody jí. Ẹ rí wípé kíní yẹn ó ká wa lára nígbà tá a fi ń pariwo láti ọdún yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín understand kí ló dé tá ṣe ń fìtara sọ gbogbo àwọn kíní yẹn, bọ̀ mo rò wípé ẹ ti understand nsìn. Kò ń ṣe wípé a kàn pariwo kíní pé ká get ready, ká ní plan, ká mọ bá ṣe máa protect ara wa, bá ṣe máa attack ẹ̀ tí wọ́n ní sọ ilẹ̀ Yorùbá, ilẹ̀ Káàárọ̀ Oòjíire, the big north. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe pariwo síta, majority èèyàn ọmọ Yorùbá ọmọ Káàárọ̀ Oòjíire náà lẹ́yìn attack wa wípé irọ́ ni à ń ṣiṣẹ́ fún politician. Mo rò wípé ó ti wá clear everybody wá sí wípé ìfẹ́ ìran wa ló mú wa ṣe gbogbo nǹkan tá ṣe yẹn. Torí gbangba ti dẹkùn báyìí, kedere ti padà bẹ́ẹ̀ wò. Lára àwọn àṣírí tí mo fẹ́ kẹ́ gbọ́ tó ṣẹlẹ̀ ní Kwara, kẹ́ fi tí ara yín gbọ́, kẹ́ dẹ̀ fojú yín rí brother wa tó ṣe àlàyé. Ẹ tẹ̀lé mi wá wo fídíò. Abomo Ayodeji is a Red Cross secretary in that community. And Ayodeji have confirmed that they have been counting and they've counted at least 162 people bodies and they are still counting. He confirmed and said at least 170 lives has been lost, but they have just counted 162 and they are still searching and counting. There is also one politician in that community, which his name is Saudi Baba Ahmed. He has confirmed that a lot of lives have been taken. He said, according to what he knows, he said that fateful day that this group of people that come into the community to perpetrate that evil surrounded the whole residents, catch them, tie their hand, and open fire on them. Baba Ahmed Saudi said he has never seen such thing in his life, that incident is really terrible. So while they were asking the other villagers, the villagers have confirmed that the preacher that normally come and preach their faith to them, which is Islam, came that fateful day. That earlier on, they've been pressurizing them to drop the government rule that they should follow Sharia law. And people of that community, they all rejected that they did not want Sharia law. That the day they want to carry out this assignment, which is on Tuesday, they were preaching, advising people to adopt their own law, which is Sharia law. And the people refuses, just like every other day. Before you know, they release fire on them, which take about 170 plus lives, which they are still counting. That even their community chief leader were there. A lot of people run with wounded bullets, and that some of their family are still in search of their loved ones. According to what I still gather in Arise News, Arise News said Nigerian police acknowledged the attack. The only thing is they've not released the actual figure of the casualty, which their governor, Abdulrahman, condemned the act and called the perpetrator coward. When I see their government calling the perpetrator coward, I just laugh. You know, the only thing Nigerian government will do is to condemn the acts. They will never bring those people that perpetrate those evil to book. All what they will do, they will condemn the acts. Now, those people now don't pay, they don't go. But Nigerian government no go do anything. Now, the villagers said the people that carry out this attack were people from that community. Say that they come to that community, they preach to them. Definitely, they go get family member and everybody for there. So there were well-known people. Why not the government look for them, arrest them? But they will not do that. They will only condemn. And tomorrow, they go tell you and me, say, we be one Nigeria. In Benue State, 500 plus people life was taken by these same people. What did the government do? They only condemn the heart. Till date, they've not bring the perpetrator to judgment. Perpetrator were walking freely. Ara tí ń pèsè ìjẹba ẹ̀yin èèyàn mi. Mo máa ń sọ, mo dẹ̀ ṣì ń tẹnu mọ́ wípé látọ̀dọ̀ tèmi Yèyé Dára kówé. Mo ní mi ò jàjà ẹ̀sìn. Mi ò ní condemn ẹ̀sìn kan fún ẹ̀sìn kan, ṣùgbọ́n tá bá rí àwọn ẹ̀sìn kan tá ń practice tó lè mú ikú òjijì, tó lè mú dé bá aráàlú. Bí irú kan tó ṣẹlẹ̀ ní Kwara àti North, à pariwo síta.
ṣé rí ibi tí ọ̀rọ̀ yìí dé dúró ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu brọ́dà wa yẹn pé bàbá ọmọ Ayọ̀dèjì náà ṣe àlàyé fún wọn wípé attack wọ́n ti ń gbọ́ attack nínú Nàìjíríà tí terrorist ti ń terrorize wọn ò tí ì rí irú eléyìí hẹ̀rẹ̀mì the worst part of it náà pé more than 172 people òun ló jẹ́ victim wọ́n dáná sun ilé emir tó bá wá ń tẹ̀lé àlàyé yẹn lọ tí bàbá ọmọ Ayọ̀dèjì ní fíléèjì Wọ́rọ̀ tí wọ́n ti lọ pa wọ́n bẹ̀ ó ń jẹ́ kó yé ìwọ àtèmi wípé àwọn tó wá yìí àwọn tẹ́rọ́rìsì tó wá yìí o kì í ṣe ìgbà àkọ́kọ́ wọn tó wá wọ́n ti máa ń wá ní àìmọye ìgbà wọ́n wá ṣe wáàsí fún wọn ní ìlú Wọ́rọ̀ ní Kwara ń bẹ̀ wọ́n wá preach ọ̀rọ̀ ẹ̀sìn Islam fún wọn kì í ṣe kí wọ́n gba ẹ̀sìn yẹn gangan nìkan bí kò ṣe ibi Sharia yẹn gangan ni wọ́n lọ now àwa béèrè mi dára mo béèrè lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí òtítọ́ àti tòdodo gbogbo ẹ̀yin sheikh ilẹ̀ Yorùbá chief imam gbogbo ẹ̀yin ọmọlé kéwú àti gbogbo àfà tó bá jẹ́ wípé nǹkan tó wà nínú òfin Sharia nǹkan rẹ̀ ló wà ńbẹ̀ tí ò ṣe ikú ìbànújẹ́ ọ̀fọ̀ ẹkún ìpayín keke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé tẹ́ ń fọ́ọ̀sì ẹ̀ síyàn lọ́rùn tó bá jẹ́ wípé àlàáfíà ló wà ní òfin Sharia ìtẹ̀síwájú ìrẹ́pọ̀ àṣeyọrí àti nǹkan rere tó dáa ṣé ẹ rò wípé ẹ ní láti máa pa àwọn èèyàn kan tó wá sọ wípé àwọn fẹ́ gba òfin yẹn gbogbo èèyàn ló máa bẹ́ mọ́ ta ni ò fẹ́ bó lóríire ṣe bọ̀ fún gbogbo èèyàn láti máa sá fún òfin Sharia nítorí gbogbo Islamic country tí wọ́n ti ń practice Sharia law tó fi ń govern tó fi ń darí ìlú wọn gbogbo wọn náà wà nínú ìgbèkùn ayérayé òwò ẹrú tí wọ́n ṣe láyé ìgbà yẹn òun ni wọ́n fi ẹ̀sìn Sharia ni wọ́n fi ṣe nísìnyìí wọ́n wá gbé sí abẹ́ ẹ̀sìn wọ́n mọ̀ọ́mọ̀ fọ́ọ̀mù Sharia yẹn ni láti lè gbé yín sí inú ìgbèkùn títí láéláé tó já sí wípé bó o bá ọjọ́ tó bá ti ń bí ẹ tó o bá ti gbẹ ẹ̀sìn tó o gba Sharia ìjọ́ tó bá ti ń bí ẹ o ò sí lára ọmọ o ẹrú òun ni ẹ ẹrú ni ẹ ok bíbí tán bí ẹ òbí ẹ ò lè decide lórí ayé ẹ̀kọ́ tó fẹ́ jẹ́ nǹkan tí àwọn olórí ẹ̀sìn nǹkan tí Sharia òfin tó ti kọ sí inú Sharia nǹkan tó bá ti ní kọ́ practice kẹ́ ṣe òun lẹ ní láti ṣe kì í ṣe nǹkan tó bá wu ìṣẹ̀dá yín tẹ́ ẹ fẹ́ jẹ́ àbí tẹ́ ẹ fẹ́ mọ̀ láyé yín ṣé òwò ẹrú modern slavery kọ́ nìyẹn òfin ẹ̀sìn wo ló ní tó o bá ti gbọ́ òfin ẹ̀sìn ó ní láti pa wọ́n àwọn kìnnìtàdé ń sọ yìí ó ti wà nínú òfin mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú Kùránì àbí látayé ìgbà Muhammad àbí ojú dúdú nígbà yẹn òfin yẹn lè bá ayé ìgbà yẹn mu nígbà yẹn ṣùgbọ́n òfin yẹn ò bá ayé ìsìn mu ojú ti làjú ayé ìgbà yẹn nǹkan tí gbogbo wa ń sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe adarí mùsùlùmí nìyẹn wípé nǹkan ìgbà yìí òun náà ní kẹ́ fi pàdé nǹkan ìsìn tẹ́ ẹ bá sọ wípé nǹkan ayé ìgbà yẹn tí ojú dúdú táwọn èèyàn ò lè dá orí rò tí wọn ò mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsì tí nǹkan ò rí báyìí tẹ́ ẹ bá sọ wípé dandan ẹ fẹ́ wá fọ̀sì ẹ̀ sísìn ogun lẹ fẹ́ dá sílẹ̀ ogun tó dẹ̀ máa dá sílẹ̀ òun náà ló ti ń dá sílẹ̀ òun náà ní ikú àjàlú bẹ̀bẹ̀ tán fẹ́ ń pa gbogbo yìí. àwọn tó ti wá preach ẹ̀sìn Islam tó ti wá ṣe wáàsí fún wọn ní ìlú Wọ́rọ̀ pé kí wọ́n gba ẹ̀sìn Islam kán fi ọ̀nà ẹ̀sìn wọn sílẹ̀ kán máa practice Islam kán dẹ̀ accept Sharia tí àwọn aráàlú dẹ̀ sọ wípé àwọn ò ṣe Sharia mùsùlùmí pọ̀ ń bẹ̀ ẹ̀mí àná ń jẹ́ bẹ̀ tó jẹ́ sí pé mùsùlùmí pọ̀ ń bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló tún wá dé tẹ́ tún wá ń pa wọ́n tó bá jẹ́ wípé nǹkan tó wà nù Sharia kan re ni ṣó dìgbà tẹ́ bá fọ̀ọ̀sì ẹ̀ síyàn lọ́rùn ẹ wá tún gbọ́ àlàyé díẹ̀ kékeré tí mo fẹ́ ṣe fún wa níbí. We'll be taking on the village head of Woro village, Alhaji Umar Bill Salihu, that is joining us. And Alhaji, so sorry, our commiserations. It is very sad what happened. Alhaji, please, I'd like to ask you, at what time did you people call the government, the first distress call? Because from some of the things you are told Daily Trust before, we hear that the attack happened from about 5 p.m. to about 4 a.m. the following day. So at what time did you call government? And at what time did the military respond? Alhaji? Yes, sir. It happened after 5. Immediately we alert the security agents
And before they came down, it was midnight, around 3 o'clock. Láti 5 p.m. They ìrọ̀lẹ́. alerted the security agents as the thing happened after 5, but they didn't come until by 3 o'clock, right? 3 àárọ̀ ọjọ́ kejì. So they came by 3 a.m. So that was from 5 p.m. to about 3 a.m. That's about 10 hours. The military only came 10 hours after. Secondly, when the military came, did they have air force with them? Did you hear about planes there? Did they engage the bandits? Did they kill the terrorists? Did they kill some of them? In fact, exactly when the incident started around 2 to 3 hours ago, there's a plane that took off from Nibusa that is doing some surveillance. We don't know whether he has bombed them or not, but we see plane going all over the places. Exactly. Okay, so that means that plane didn't engage them. The plane didn't interdict. It didn't throw any armory at them. But when the military came, did they kill the bandits? Did they kill the terrorists? Did they engage them when they came? No, before they came, they have left that place. What they do was that they plant a bomb on their way. Ìdí tí mo ṣe play àárín yẹn ká lè gbọ́ ẹ̀yin ọmọ ìran mi, gbogbo ọmọ káàárọ̀ òjíire, gbogbo ọmọ Yorùbá, àgàgà ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí. Tí ẹ bá fi àyè gbà tí àwọn olórí ẹlẹ́sìn Mùsùlùmí ilẹ̀ Yorùbá bá ń fi sí yín lọ́pọlọ wípé kẹ́ ẹ máa sọ wípé ẹ fẹ́ Sharia. Ẹ mọ̀ wípé nǹkan tẹ́ máa bá tó máa ṣẹlẹ̀ sí yín lélẹ̀. Ṣé ẹ̀yin àgbègbè ilẹ̀ Yorùbá lọ́ba níjòyè gbogbo ẹ̀yin political leaders wa ẹ̀dẹ̀ lajú kalẹ̀ bẹ́ẹ̀ tàlùbọ́ dẹ̀ fẹ́ kó wọ́ títí tí wọ́n fi máa sọ gbogbo ilẹ̀ Yorùbá tó kù tá dàbí northern part. Mo ti ń sọ wípé tó bá fi máa gbénu lé ending of last year wọnú 2026 wọ 27 mo ní Nàìjíríà àfàìmọ̀ kó má di eérú. Ẹ rò wípé tíyàn bá sọ̀rọ̀ èèyàn mọ̀kan tó ń sọ nísìnyí wọ́n ti ń jẹ́ kó yé wa wípé gbogbo ilẹ̀ Yorùbá tó kù kẹ́ máa get ready. Wọ́n ní ká máa ṣe kí ni ẹ máa get ready. Ẹ wá gbọ́ fídíò again. You know about that? They were killing Christians. So you can't do that. When Christians come under attack, they know they're going to be attacked violently and viciously by President Trump. I know it's not a nice thing to say, but that's the way it is. The First Lady of Nigeria, who also happens to serve as a Christian pastor at the largest church in Nigeria, a very respected woman. First Lady, please, where are you? Thank you very much. It's a great honor. Thank you very much. Very respected person, too. Thank you. President Trump, ọ̀rọ̀ ti pèsè jẹ́ o. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ rílì mọ̀ wípé àánú àwa Nigerians àwọn Christian àgàgà tó ń ṣe yín ẹ tètè bọ́ òde o. Ẹ bọ́ síta o, kán tó pa Christian tán wọ́n ti yabo ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti súnmọ́ o. President Trump ní o, ó ní when terrorists attack Christians in Nigeria, they now know the response will be violent and ruthless. President Trump. Trump said they were killing Christians. You can't do that. When Christians come under attack, they know they are going to be attacked violently and viciously by President Trump. I know it is not a nice thing to say, but that is the way it is. Lọ́rọ̀ kan ṣá, àwọn Nigerians, ẹ mọ̀ pé a ní patient lọ títí. Kò dẹ̀ tún ṣe ọ̀rọ̀ patient náà. Èèyàn tó bá rí bó ṣe ń pa lọ́tún tó ń pa lósì tó ń pa níwájú pa lẹ́yìn. Wàláì kò sí àyè fún ẹjọ́ wẹ́wẹ́. Èyí ló mú Nigerians tí wọ́n fi dá President Trump bá ti praise ẹ̀ ní àti last year. Ó dẹ̀ pa àwọn Nigeria tí ń wò pé ẹjọ́ yìí ti ń pọ̀ jù. Action la nídìí ẹjọ́. Wọ́n ti dá lóhùn ṣá wọ́n ní only cling, only he talks too much. Eleni, close your mouth. You think say easy? Eleni, but it is easy for him to invade Venezuela now. Eleni, so na Trump be una problem. Una no get president. Hey, Eleni, Baba show working now since you tweeted about the swift they have intensified. Baba show working. Eleni, thank you, Baba. God bless you immensely. Keep working, Papa. Our president is
Oh, ìyẹn ọmọ Nàìjíríà yìí lè kàn yẹn ta. Eléyìí but Mr. Man, face the economy breakdown in America. Everything in America is unstable. ICE are killing America. Nothing is working in America. Why you people are so much in Nigeria and your country is facing a lot of problems every day. America economy is in trouble, but you busy with the affair of Nigeria. Eleni, are you a bandit supporter? If not, shut it up. Opo nyenyenye toko síbẹ̀. Ó ti lẹ́tí kẹ́ báyìí. Lọ́rọ̀ kan ṣá, Nigerians are calling on President Trump to come and do something. Come to our aid in Nigeria. Not by mouth, but we are expecting serious action from you. It is only action from the President Trump that can really stop this thing before they pile the whole Nigerians. This thing has gone out of hand. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, àbẹ́yìn ò rí bó ti súnmọ́ dé yín. Ó mà ti súnmọ́ lé, kò máa ń ṣe kékeré. Ó ti súnmọ́, ó ti dé Kwara, ó ti dé Kogi. Ṣẹ́dẹ̀ mọ̀ wípé wọ́n ti ń sọ náà wípé bó bá ti ń dé Kwara, tó bá ti ń dé Kogi, ó ti súnmọ́, ó ti dé ọ̀dọ̀ wa nìyẹn. Ṣé ẹ ti rí báyìí pé ó ti dé ọ̀dọ̀ wa? Ó ti dọ́dọ̀ wa, àwọn mùsùlùmí ọ̀dọ̀ wa, àwọn sheik, àwọn chief imam, àwọn àfáà. Àsìkò ti tó ta máa bẹ̀rẹ̀ sí ní máàkì ojú wọn, àdírẹ́sì ilé wọn, movement wọn. Anytime tí terrorists bá ti wá attack under the pretense of ipe torí kan ṣe ẹ̀sìn mùsùlùmí àbí Sharia, ẹ̀yin sheik, chief imam, àfáà ilé kéwú gbogbo yín, ẹ̀yin lẹ máa jìyẹ nílẹ̀ Yorùbá. Ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ibi tí ọ̀rọ̀ yẹn máa dé dúró ni. Ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ má kàwẹ́rọ̀ kẹ́kẹ́ yín rọ̀. Ẹ̀yin Kristẹni, àsìkò tẹ́ ẹ̀ fi kinní kan rọ̀ sígi ìgbàgbé àgbélébù Jésù. Àsìkò yẹn ká lélẹ̀ ikú àkọ́pá ẹ̀ dànù. Wàá kàn kú dànù. Minus ló jẹ́. Ṣé rí? Mo kàn fẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ ní. Ṣé ti rí bó ṣe ń lọ ní north? À ń pariwo north ṣe mọ̀ pé ó ti súnmọ́ ilẹ̀ Yorùbá. Ó ti súnmọ́ ilẹ̀ káàárọ̀ oòjíire. Ó ti dé Kwara, ó ti dé Kogi. Ẹ̀yọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó ti ń bọ̀. Nísìnyí, wọ́n jẹ́ kó yé ìwà àtẹ̀mí wípé once Kwara is done, Ọ̀yọ́ is next. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, how market, how far? Wọ́n ní then Lagos come within range. Ogere, Guru Maharaji Redeem Camp, etc. All those private universities along that corridor get endangered. You are playing politics with your life. Look at your map. Lọ́rọ̀ kan ṣá, wọ́n jẹ́ kó yé wa wípé Ọ̀yọ́ is gone already. They will have a Sharia governor in 2027. Nothing can save them. Tẹ̀lé mi wá wo video. Amongst them, Yes. because you are a leading Islamic figure. Thank God. Why do you think Sharia is the? Let me ask you. Yes, sir. How does Sharia, if it is institutionalized, how does it affect a Christian? It affects me because of what I see happening in other parts of Nigeria. Are there not Christians in Kano, in Maiduguri? And, sir, all over even though I'm the one asking the question, Yes. the question I'm putting to you is that what has been the fallout of the introduction of Sharia in the northern part of Nigeria? How does it affect you negatively? That's the question I have. How does it affect Christians in those? Sir, Christians have been, discriminated against. They can't get lands for churches. They are being killed. They are being taken to Sharia courts. Who is killed? Sir, The Constitution. the next item of religion. after introduction of Sharia legal jurisprudence is to set up the Hizbah police that says you can't drink this, you can't go to parties, you can't do this. Intolerance for Really? Yes, you are very intolerant. With the evidence, And there is no evidence available anywhere. from the north? There is no evidence anywhere. We are operating the same 1999 Constitution as amended. let me ask you pointedly, sir. Yes. Would you introduce Sharia if you become governor for your state? Well, if the people ask for it, let me tell you, even the Constitution says it should be established wherever it is demanded. So it's open. You may introduce It is Sharia. open because the Constitution allows it. I don't run away from battles. The Obafemi Awolowo that you and I are students of his ideology. Yes. Did he profess Let in me any way? tell you, it was Obafemi Awolowo who introduced Pilgrims Welfare Board. Not even a Christian, No, that's not introducing Sharia. It is part of Sharia. It is part of Sharia. I mean, a lot of people oppose Sharia, people like you, out of intolerance. No, that is the truth. That's not correct, sir. Let me tell you, if there is Sharia in any community, no Christian can be forced to go in on that Sharia.
Because the Constitution is supreme. We have courts, we have legislation, we have lawyers. So how would anybody be forced to come under Sharia and he will not take a lawyer to defend his rights? Sir, is there any provisions in our normal legal jurisprudence that Yes. the laws of Nigeria cannot adequately cover that? We now need Sharia. Yes. I'll give you an example. ẹ̀rọ lọ́hùn gbogbo ọmọ ọ̀yọ́ ayọ̀ abara tíntín ẹ kú oríire congratulations kùdùsì fún yín Sharia bá dọ̀yọ́ ló bá tán àbí kò ṣe lára àwọn governorship candidate yín Mr. Shitu àbí kí lorúkọ wọn àwọn ni wọ́n sọ fún yín wípé tẹ́ ẹ dìbò fún wọn wọ́n ní kẹ́ ẹ dìbò fún wọn kó kún bámúbámú báyìí wọ́n ní tẹ́ bá ti dìbò yẹn àwọn àṣọ yín wípé Sharia o iṣẹ́ àkọ́kọ́ táwọn bá kọ́kọ́ dé tán jókòó sórí ìjókòó pé I am a governor tán ṣe swearing in báyìí iṣẹ́ àkọ́kọ́ tá kọ́kọ́ mú gbọ́ òun ni kọ́kọ́ bá yín implement Sharia adẹ̀tìrì náà níbí yìí wọ́n ti sọ fún wa àwọn tó kọ kinní yẹn ó wà lójú screen kó o kà ń bẹ̀ wọ́n ní Ọ̀yọ́ is gone already they will have a Sharia governor in 2027 nothing can save them. èyí ni mo fi wá sọ wípé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state Ìbàdàn gbogbo yín Òkè Ògùn ẹ kú oríire o ayọ̀ abara títí congratulations and jubilations ẹ kú oríire náà ń kọ̀yàn jù báyìí lọ ṣe mọ̀ wípé àwọn fanatic muslim yín tó jẹ́ sheikh imam gbogbo wọn pọ̀ dáadáa lọ́yọ́ state àbí kò ṣọ̀yọ́ yìí náà ti gbé gúmi wá ìgbà táwa tiẹ̀ ti rí gúmi tá a dẹ̀ ti rí àwọn mídíà àwọn lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí tá a dẹ̀ ti rí àwọn bàbá Shitu tó náà fẹ́ practice Sharia làwa mọ̀ láti mọ̀ wípé Ọ̀yọ́ state is a gunner Ọ̀yọ́ state is a what is a gunner Ọ̀yọ́ state is gone ẹ má wọrí ṣé rí bóyá dé bá wọn ní Kwara kì í ṣòro pé láìpẹ́ láì jìnà Ọ̀yọ́ náà ní next ṣe mọ̀ pé wọ́n ti kọ́ńkà Kwara báyìí sìn Ọ̀yọ́ ló kù ẹyọ láti Kogi wọ́n gbàbẹ̀ wọ Èkìtì bọ̀ mo tiẹ̀ láìkè Èkìtì congratulations wọn kò ríire empowerment wá fún yín gọ́fúnà yín ò dá lé iṣẹ́ sílẹ̀ fún yín kò sí oríire kàlùbáríkà kan tí gọ́fúnà Èkìtì Oyèbánjí mú wá fún ẹ̀yin ọmọ Èkìtì ẹ lè máa jẹyàn ó dẹ̀ pé wọ́n ṣe Oyèbánjí iyán ọ̀fẹ́ ẹ̀yìn náà ara ẹ̀ náà ni èyàn gbúdọ̀ má gba Sharia bó bá ti gba òfin Sharia o lẹ́yìn kẹ́ máa jẹ àbí ẹ̀ ṣáà jẹun kí kó tó di pé ẹ di mèkútúrú mèchàchà torí apá ò ní pé mọ́ ẹsẹ̀ ò ní pé mọ́ tẹ̀yìn tẹ bá yín gọ́fúnà yín ó wá wò wípé oríire wo ló wá tó yẹ kó tún tọ́ sí Èkìtì báyìí torí ó nídìí second term by fire by thunder ó dẹ̀ nídìí àwọn mùsùlùmí ní backup ẹ mọ̀ pé gbogbo wọn náà máa ń jẹ ìgbé ìdí àwọn ṣéìkì gbogbo imam àti north àti ilẹ̀ Yorùbá òun ló ṣe gbé Sharia fún yín torí second term ẹ̀yẹn ni àbọ̀ tí ìgbọ́ ni àsọmọ Èkìtì wọ́n ti accept Sharia panel ní Èkìtì congratulations so tó bá ń jí yín gbé lógún lọ́gbọ̀n lẹ́kìtì ẹ pẹ̀lẹ́ bí bá rí màá bá yín gbé ṣùgbọ́n sísì tèmi kò lè dá síbẹ̀ o now Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ mádé ọmọ Àtìbà gbogbo ẹ̀yin Ìbàdàn mẹsì ọgọ òkè Ìbàdàn ọlọ́mú oru láti ẹ kú oríire kan tó ń ṣẹlẹ̀ ní Kwara náà ó máa tó bẹ̀rẹ̀ lọ́yọ́ state nǹkan tẹ́ fẹ́ ni ṣe bẹ rí candidate yín tán láwọn fẹ́ become governor tẹ́ bá ti dìbò fún wọn ní first state táwọn máa kọ́kọ́ ṣe fún yín ní Sharia ẹ kú ojú lọ́nà apá kan ẹsẹ̀ kan àbápá méjèèjì ló máa lọ àbẹ́sẹ̀ méjèèjì ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ti wọnú Fúlàní ti wọnú yín ẹ ti wọnú ara yín mo bá ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ní Ọ̀yọ́ state yes tàdé máa ń sọ̀rọ̀ dáadáa àìmọye yín ìfù lára sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ̀yin àti Fúlàní ẹ close ìbàjẹ́ ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ni kò sí ìkọ́tẹ́ kì í jọ ṣe ṣebí lára ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tó fẹ́ jẹ gómìnà náà ló lọ bá àwọn Fúlàní nínú igbó ló ní gbogbo nǹkan tó bá fẹ́ gbogbo ẹ̀ náà máa fún wọn including the Sharia ẹ̀wá lọ́yọ́ is not a gunner it's a gunner Ọ̀yọ́ is gone lẹ́yìn Kwara Ọ̀yọ́ ló kù lẹ́yìn Ọ̀yọ́ ó kù Ọ̀ṣun lẹ́yìn Ọ̀ṣun wọ́n ti gba Èkìtì already ó kù Oǹdó wọ́n ní àwọn àáfàá méjì ọwọ́ ọlọ́pàá bá wọn lóǹdó wọ́n na stupid ambassador sáwọn ọmọ ilé kéwú lára ẹ̀jẹ̀ ló ń bẹ́ lára wọn léṣù gbọ́ kéwú léṣù kọ́ arábíìkì
ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ṣé everybody ọpọlọ everybody ṣáàṣì dúró déédéé ṣá ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣẹ̀dẹ̀ rò wípé gbogbo nǹkan àlàyé tí everybody ṣe ó yé yín ṣá torí máa ṣítù yìí jẹ́ kó yé wa wípé tó bá bẹ̀rẹ̀ implementation Sharia law ó ní kò kan kìrìsìtẹ́nì irọ́ náà pa o irọ́ náà pa ṣé ò rí bó ṣe ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì má jẹ́ kán fún ẹ lófo irọ́ náà pa wọ́n ní kò kan christian kò kan oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí nìkan ló kàn irọ́ náà pa wọ́n á fi sínú òfin tó fi máa darí state yìí tí ìmọ̀ kankan àṣẹ Fúlàní àṣà àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá mùsùlùmí ilẹ̀ káàárọ̀ jíire àwọn náà fẹ́ ṣáná sílẹ̀ káàárọ̀ jíire àti ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ gbàbọ̀dẹ̀ fún wa láti sọ ìran wa di ẹrú lẹ́lẹ́kejì kúndùsì fún yín ẹ kú oríire ayọ̀ abara títí ẹ wá ṣẹrú lábẹ́ àwọn Fúlàní kò sí wàhálà ṣèbí wù yín káwọn ọmọ yín kàwé ni ìyẹn ti lọ nìyẹn lẹ́yìn kẹ́ máa da màálù láti inú igbódégbó àti igbódégbó ni èpè ni tó bá yá sí ẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní recruit àwọn ọmọ yín ṣèbẹ́ rárá fídíò tá gbé jáde lánàá láti 10 years of age náà ti recruit wọn ní nọ́ọ̀tì tó ń become terrorists wọ́n dẹ̀ wà proud of it ẹ̀yin náà nǹkan tó kù tẹ́ máa ṣe nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní recruit ọmọ yín láti ilé kéwú wọ́n á kọ́ wọn bíi ti mufti Ìwó bọ́yẹ kán lu mi bẹ́ẹ̀ ṣe máa jà bẹ́ẹ̀ ṣe máa lọ pa àwọn innocent soul bí irú àwọn tó lọ pa wọ́n ní Wọ́rọ̀ ní Kwara irú àwọn nǹkan tí mufti Ìwó ń kọ́ àwọn ọmọ wọn nìyẹn ṣàṣà ilé kéwú nílẹ̀ Yorùbá báyìí nílẹ̀ káàrọ̀ òjire ni ò jẹ́ wípé tẹ́rọ́rìsì náà kọ́ àwọn ọmọ wọn nílé kéwú ẹ̀yin òbí ẹ̀pẹ̀lẹ́kù ti yín a jẹ́ wípé ẹrú ló pọ̀ jù lára àwọn òbí torí ibi tọ́rọ̀ dé dúró mi tí ì rí kó yẹ kẹ́ máa sọ wípé kọ́mọ yín máa lọ sílé kéwú kan àgàgà àwọn ọkùnrin tẹ́rọ́rìsì náà lọ kọ́ wọn bẹ̀ ire o orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ kó má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní alẹ́ fún live show wa ó máa dùn gan ni bẹ́ẹ̀ ni darapọ̀ mọ́ wa bye for now má gbàgbé láti bá mi share ètò yìí drop your comment God bless you.